orúkọ yín. orúkọ mi ni Wàsíù Arógundádé aka Àròsọ tí mo jẹ́ deputy state chairman of Western Ọ̀ṣun state lẹ́yìn ìlú ní Àlówólé. Kí ló ṣẹlẹ̀ tẹ́ fi bọ́ síta lénìí? adúpẹ́ lọ́nà pé ìjọba bá dé báyìí adúpẹ́ kí wọ́n bá tiẹ̀ lọ. ìjọba fún wa ní tíkẹ́ẹ̀tì 600 million nígbà tá a bẹ̀rẹ̀ ìjọba yìí. a fún ìjọba ní 50 million okùn 550 million Àlówólé fi owó yẹn ṣe tó ló fi pọ̀ sí pé tí ìjọba òrówó àwọn òrówó ó bẹ́tà kí ìyàwó yẹn kó lọ sẹ́kùnlé torí pé kò retí pé ìjọba tá a ṣe ní TMS lọ́sùn kò retí pé àsọdún mẹ́rin míì ọdún mẹ́rin yìí nìkan ló ń lérò pé a máa ṣe kò dúndùn pàtọ́dún mẹ́rin míì gbogbo pọ́pátì tó jẹ́ nígbà tá a wà ní NRW gbogbo pọ́pátì wa tó wà ní ọ́fíìsì wa yẹn ló ti kó lọ sí ilé rẹ̀ gbogbo jẹnẹrétọ̀ ó kó àga 10 dozen ó kó lọ sí ilé ọ̀dọ̀ rẹ̀ bí wọ́n ń ṣe ẹgbẹ́ yẹn ní ìṣèjúgba pé kọ̀ǹtàtọ̀ ni ló bá jẹ́ tó kò jẹ́ kọ̀ǹtàtọ̀ wa ó parọ́ pé ifo Yèyé Dúpẹ́ Adélékè ifo wọn gbowó lọ́wọ́ wa. bẹ́ẹ̀ni ọlọ́pàá ẹ̀ kú. lónìí ọkọ̀ Yèyé Dúpẹ́ kú. wọ́n ní adáwó. nígbà tí àwọn fẹ́ jẹ́ aṣíwájú Ẹdẹ tó jẹ́ gómìnà wa. adáwó tí wọ́n ti wá ní kẹ̀kẹ́ báyìí tí wọ́n ti gba owó ní ọwọ́ rẹ̀ débi pé àwọn akájọpọ̀ ọmọ ẹgbẹ́ OSCMS ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun àfẹ́mọ́ báyìí Òṣogbo wà ń bì Ẹdẹ wà ń bì Òkùnkùn wà ń bì Òkùnkùn wà ń bì ìlẹ́jọ́ tàbí wọ́n ní kẹ́kẹ́ náà wọ́n bí báyìí ẹ bá ìjọba sọ̀rọ̀ tí wọ́n jẹ́ kí inú ìdílé Àlówólé.